ọmọ Gani máa jáde fún Ọọ̀ni of Ifẹ̀ wọn ò ní jáde kẹ̀ who born them tí wọn ò ní jáde fún Ọọ̀ni of Ifẹ̀ kẹ́ wá yí àwọn ọmọ Gani lóde kẹ́ wo bí tó ti bà wọ́n Ọọ̀ni náà ti mọ̀ wípé ẹranko ni yín òun ló jẹ́ kí bàbá bàtò lórí yín jẹ́ òun ló jẹ́ kí bàbá náà ṣe kí ni kó yẹgi lẹ́sẹ̀ olórí yín lẹ́nu àwọn ọmọ Gani wípé àwọn ò ṣe ẹgbẹ́ bọ̀ìbọ̀ì tí wọ́n á máa fún lówó owó tí Ọọ̀ni of Ifẹ̀ tó fún Sunday Igboho owó yẹn ti fẹ́ sí wọn níwọ̀n ti fẹ́ yà wọ́n níwèrè wọn gbádùn mọ́ àwọn ọmọ Gani Adams wọn ò gbádùn mọ́ gbogbo ọmọ Yorùbá owó yẹn ti di rabọ̀rabọ̀ burúkú sí wọn lágbádá ìdààmú dé bá wọn ìfòró dé bá wọn èmi mọ̀ pé wọn ò lè let go ọ̀rọ̀ tó wà nílẹ̀ èmi mọ̀ pé ọmọ jáde fún Ọọ̀ni of Ifẹ̀ ta ló máa sọ̀rọ̀ tí wọn ò ní jáde fún ká má tí wàá sọ adúrú nǹkan bàtàbàtà tí bàá mi àrólé Oòduà ṣe àrólé bàtító lórí wọn jẹ́ owó wọn wọ ṣáláńgá àwọn ọmọ wa ya wèrè sórí social media ẹ wá rojọ́ wípé ẹgbẹ́ tó bá ti wà tó bá ti fún lówó wọ́n ti sọ dẹgbẹ́ bọ̀ìbọ̀ì lẹ́nu yín ẹ̀dẹ̀ pera yín lọ́mọ Yorùbá rí pọ́mọ àlè níyín rí pọ́mọ àlè tó ń pè yín lẹ̀ ń jẹ́ lẹ́nu títí yín wípé ẹgbẹ́ kan tó bá ti lè wá o tí wọ́n bá ti lè fún ní owó ẹgbẹ́ yẹn ti di ẹgbẹ́ bọ̀ìbọ̀ì ẹ̀yin ò ṣẹgbẹ́ bọ̀ìbọ̀ì ẹgbẹ́ tẹ́ ṣe máa sọ fún yín lẹ́yìn èmi dẹ̀ tún kọ́ ni máa sọ fún yín ẹgbẹ́ tẹ́ ṣe tẹ́ fi ń kó rí burúkú balẹ̀ ẹgbẹ́ tẹ́ ṣe tẹ́ fi ń kó bá àwọn ẹgbẹ́ tó kù tí wọn ò fi fẹ́ nígbàgbọ́ nínú àwọn ẹgbẹ́ tó kù ẹgbẹ́ tẹ́ ṣe òórùn ló dá sílẹ̀ sí ilẹ̀ Yorùbá ẹgbẹ́ yín ló ń gé ni lọ́wọ́ máa play video rí OPC ti gé wọn lọ́wọ́ ẹgbẹ́ yín ló ń gbàyàwó àfà ẹgbẹ́ yín ló ń jalè ẹgbẹ́ yín ló ya ìkà ọ̀dájú ẹ má tiẹ̀ jẹ́ rojọ́jú èsì ọ̀rọ̀ yín wà ń bí ẹ kọ́kọ́ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó bá wa débi tadé yìí o nítorí owó tí Ọọ̀ni of Ifẹ̀ fún Sunday Igboho àwọn ọmọ Gani wá ń bọ́ síta ní kọ̀ọ̀kan wọ́n wá ní ẹgbẹ́ tẹ àwọn òun ṣe ẹgbẹ́ tó ń fún lówó kì í ṣe ẹgbẹ́ bọ̀ìbọ̀ì that is wípé owó tí Ọọ̀ni fún gbogbo ilẹ̀ Yorùbá owó bọ̀ìbọ̀ì ni ayé yín ta pẹ̀lú lórí yín ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ ẹ bá wa ṣí ẹ̀ máa wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ èsì ó yá a gbọ́. orí bá dá tó ní sàdá tó ká ẹ mọ́nú ẹgbẹ́ OPC ẹgbẹ́ rádaràdà tí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ tiwa kò ń ṣẹgbẹ́ tó lè máa tì kiri pé lọ ṣe báyìí báyìí ni kò ṣe Gani o mo fẹ́ kó o lọ káwọn ọmọ síbi báyìí no ẹgbẹ́ ààrẹ ti kọjá yẹn Ọọ̀ni ló bá wí o àwa ti kọjá gbogbo yẹn ìdí tí mo fi sọ eléyìí lára àwọn ọmọ mi kan ló sọ gbà ọ̀gá ká ṣe báyìí ká ṣe mọ́ ni ṣé wọ́n ṣe ẹ̀dẹ́ ni. irọ́ ni o ẹ̀yí àlọ́ńtò wọ́n ṣe máa ṣe nìyẹn o Ọọ̀ni ló ń sọ̀rọ̀ sí o. ẹni bí owó ń fẹ́ máa jẹ pápákọ̀ alẹ́ ń wá ẹ má wà torí ohun tá a jẹ ká bá ohun tá a jẹ jẹ because ẹgbẹ́ tó bá lọ́jọ́ ọ̀la èèyàn kì í fi irú ẹgbẹ́ báyìí èèyàn kì í fi ilẹ̀ so fún di eléyìí tó bá ṣe ẹgbẹ́gbẹ́ kan dé fún ẹ tó o pé bóyá o lé ní wọ́n fún ẹ 30,000 wọ́n fún ẹ 20,000 wọ́n fún ẹ nígbà ẹgbẹ́ tó bá náwó sí ìyẹn lẹgbẹ́ tiẹ̀ ẹgbẹ́ tó bá ń fún ẹ ní nǹkan bẹ́ẹ̀ kò ń ṣe ẹgbẹ́ o lọ sí gbà ni o wọ́n fẹ́ gba ohun tó ní lọ́wọ́ ni o wọ́n tó bá jẹ́ OPC ti Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá lè máa wọ́n torí mò ń gbọ́ àwọn nǹkan tó ní wọ́n bọ̀ ẹ wá join a máa fún yín lówó mọ́tò a máa fún yín lówó gbá kinní kan ẹgbẹ́ kinní kan náà ń dáwó sí jẹ́ kí n sọ fún ẹ ẹgbẹ́ tó bá dáwó sí ẹgbẹ́ tó náwó sí òun lẹgbẹ́ o nítorí wà lè rẹnu ọ̀rọ̀ àjọ ní kinní yìí ni náà àjọ ṣègbà ni wà lè sọ̀rọ̀ wà lè yan fanda bẹ́ẹ̀ mi ṣe yan fanda yìí kò ṣe pé ẹgbẹ́ táwa sọ pé ìwúmọ̀ àtòkè ẹgbẹ́ tó náwó sí tó ń gbowó ń bẹ̀ tí ó lẹ́nu ọ̀rọ̀
àní sọ fún ẹ kó gbẹ́nu òsì gbẹ́nu rọ ẹ̀sẹ̀ ọ̀nùgbò yóò bá pọ̀ ní máa kọ́kọ́ ẹ àwọn ta ló ń bá wí ibi tó bá wù wọn náà máa tiẹ̀ lọ ṣùgbọ́n ẹgbẹ́ ti wá ẹgbẹ́ alálùbáríkà ni èmi ò ṣẹgbẹ́ ṣe mi ò ṣẹgbẹ́ òfò mi ò ṣẹgbẹ́ ẹ̀yà mi ò ṣe tàpá lẹ́gbẹ́ táwọn bàbá wa fọwọ́ sí. ẹgbẹ́ tí mo mọ̀ ni mo ṣe ẹgbẹ́ tí mo mọ̀ ni mo ṣe o ṣé yóò mú bísí bọ́ ṣe fara wọ́n nínú èrè lẹ́gbẹ́ táwọn bàbá wa fọwọ́ sí. ẹgbẹ́ tí mo mọ̀ òun lẹ́gbẹ́ aláṣọ pípọ́. ẹgbẹ́ tí mo mọ̀ ni mo ṣe èmi ò ṣẹgbẹ́ ẹ̀yà n ò ṣẹgbẹ́ òṣì n ò ṣe tàparò aláṣọ pípọ́n ẹgbẹ́ tí mo mọ̀ ni mo ṣe. ó ní jágbára ń bọ̀ kò ní pẹ́ dé mọ́ ẹgbẹ́ mi jágbára ń bọ̀ kò ní pẹ́ dé mọ́ ìjágbára ń bọ̀ láti wá gbọmọdú àlá bàbá jẹmọ odúà o kà ṣe jẹ́jẹ́ bàbá jẹmọ odúà o kà ṣe jẹ́jẹ́ torí pé ilẹ̀ ń yọ̀yàn kà ṣe jẹ́jẹ́ aráyé ò fẹ́ ní bọ́rọ̀ o kà ṣe jẹ́jẹ́ torí wọn ò fẹ́ ní láwùjọ kà ṣe jẹ́jẹ́ torí wọn ò fẹ́ wá fọ́rọ̀ o kà ṣe jẹ́jẹ́ bàbá jẹmọ odúà o kà ṣe jẹ́jẹ́ ẹ ṣe gan ẹ̀yin alára mi bàbá ní ká tẹnu bọ̀rọ̀ wàláì tí bá ní kí n máa sọ ohun tí ààrẹ ti ṣe nínú ayé àwọn èèyàn àmọye lọ́ba tó jẹ́ pé ní ẹgbẹ́ ìran ti dìde pẹ̀lú yìí pé tó ṣe báyìí táyé wọn fi nítumọ̀ wọ́n fi ríran rí wọn nínú ìdílé wọn tó ti jọba tí mo lè fọwọ́ ẹ̀sọ̀yà tí mo lè kà tí ò ṣe méjì tí ò ṣe 20 tí ò ṣe 30 tí ò ṣe 50 àmọye baálẹ̀ tó bá ti ẹ̀jẹ̀ baálẹ̀ àwọn èèyàn ti ẹ̀pọ̀ lọ ṣúwá nínú ẹgbẹ́ wa tó jẹ́ pé láti inú OPC náà ti lọ di baálẹ̀ má jà tọ́ra wa ó ti yé yín àwọn ọ̀gá kan ni wọ́n ní ifá ń gbà yé lọ́gbẹ̀rí ọmọ ifá ń gbà yé lọ́gbẹ̀rí ọmọ wọn ń gbọ́ fálámẹ́ǹtì mo ti rí ifá ń gbà yé lọ́gbẹ̀rí ọmọ àwọn àtúwà kọrin báyìí pé OPC ń gbà yé lọ́gbẹ̀rí ọmọ odò àgbáyé lọ́gbẹ̀rí ọmọ wọn ń gbọ́ Odùduwà nínú London mo ti rí odò àgbáyé lọ́gbẹ̀rí ọmọ OPU ti wà káàkiri ó ti wà ní 100 country ìwọ jókòó síbẹ̀ ó ṣèrànù ó bá wọn dìtẹ̀ ẹ̀yìn àgbàyàgbà ránù àwọn afọ́ fún yín ni à ń wojú yín kó tó jẹun ta ló wọwọ́ yín kó tó jẹun. níyàn ni. àwọn ẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ tiwa ti kú òní ẹgbẹ́ tí ń dọ̀bálẹ̀ máa dọ̀bálẹ̀ kiri máa ṣe gbèrè kiri ẹgbẹ́ wa ti kó lẹ́gbẹ́ tí wọ́n mọ̀ tì sí bítọ̀ ìsọ̀hún. no èyí tá a jẹ Ọlọ́run ó ṣe ohun tí sọ̀dàrọ̀ jẹ ni àbúrò gàdí ti bá yà wọ́n mọ̀ jẹ́. bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yọ́ ọmọ Yorùbá àtàtà àdúrà wọn gbà o ẹgbẹ́ tó bá wọn kálukú ló lè dálẹ̀ ààrẹ ti bá wa sọ̀rọ̀ lọ́tún bá wa sọ̀rọ̀ lọ́sì ẹgbẹ́ níbọ̀dì ilé ìlú tó bá lágbára àti dẹ́gbẹ́lẹ̀ ká máa pọ̀ sí i ká máa bí sí i ká máa rẹ̀ sí i ọmọ òdu àrírí. ẹ̀yin màmá mi bàbá mi ẹ rí pé Gani ti ń dá nǹkan lẹ̀ sílẹ̀ Yorùbá mi ò tí play fídíò tán o mo fẹ́ fún wọn lésì ẹgbẹ́ tó mọ̀ tí wọ́n ṣe mo fẹ́ fún wọn lésì ṣùgbọ́n kí tó fún wọn lésì ẹ jẹ́ kọ́kọ́ sọ tẹnu mi wọ́n ní tí ewé bá ti pẹ́ lára ọṣẹ ó máa di ọṣẹ wọ́n dẹ̀ tún ní tí agboolé kan bá ń tòrò ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà ṣẹ́rí pọ́ ọmọ àlè ilẹ̀ Yorùbá ti dàgbà báyìí ó ti ń dá lérú ṣẹ́rí wípé ọmọ àlè ilẹ̀ Yorùbá ó ti ń tọwọ́ àwọn ọmọ ọkọ mi gan bọ́ ṣọ̀lọ̀ báyìí àwọn ọmọ ọkọ náà ti ń padà ń dọmọ àlè nílẹ̀ Yorùbá báyìí lórí àdẹ́gbẹ́lẹ̀ lórí pé kálàáfíà wà ní ilẹ̀ wa bàbá sì sọ nígbà tó máa Adéyẹmọ lọ síbẹ̀ tó lọ dọ̀bálẹ̀ fún wọn torẹ́gbẹ́ tí yóò dọ̀bálẹ̀ kiri iṣẹ́ tí rí ẹ̀yin tẹ́ bá fọ́lò prógrámù mi tí mo ṣe nígbà tí mo ṣe live 5 days ago mo sọ̀rọ̀ yẹn mo ní ẹ lọ fún mi ní fídíò ibi tí Gani tó ti dọ̀bálẹ̀ kí ọba kankan mọ́ nílẹ̀ Yorùbá àwọn akíkanjú ológun wọ́n máa ń kúnlẹ̀ báyìí fún àwọn lọ́balọ́ba ni Gani máa dúró lé wọn lórí báyìí ni ó máa ń gbọ́wọ́ pẹ̀lú wọn ni
ṣe rí pé Gani ti sọ rẹ̀ di nǹkan sílẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá bá bàjẹ́ lẹ́nìí ẹ bá ń ṣí ẹ̀ṣọ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn lọ́ba Gani ni tí gbogbo ọba ilẹ̀ Yorùbá bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ Gani kó tó di wípé ọmọ àlè máa kó àwọn ọmọ kan kúnra ọmọ àlè á wá padà di púpọ̀ ìwé tó sọ̀rọ̀ yọ ọmọ kan ni ṣùgbọ́n ti bá ọmọ àlè jẹ́ ó ti bá mú òun náà ti padà dán ọmọ àlè ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde ẹni sùúrù ò ṣé wíwo ni ò tó wo ni àbí pípéyàn ni ò tó péyàn irú yín sí ọ̀ní rìṣà it shock me o lẹ́yìn ọmọ yìí ọ̀ní lẹ́yìn bá dáṣà wípé ẹ̀yin ò lọ máa dọ̀bálẹ̀ ṣóṣòṣó kiri ẹ̀yin ò lè lọ dọ̀bálẹ̀ fún èèyàn kan ẹ̀yin ò lè lọ máa gbowó lọ́wọ́ àwọn kan àwọn kan ò lè máa sọ fún ẹ̀yin pé kó ọmọ ogun lọ síbi báyìí ní ìyẹn ọ̀ní rìṣà ṣé bẹ́ẹ̀ wá ni bàbá ti di gbákólẹ̀ tó ń lẹ̀ Yorùbá ni ẹjọ́ ṣé bẹ́ẹ̀ wá lápèrè ilé Ifẹ̀ ò tiẹ̀ wá ní value mọ́ ní báyìí ẹjọ́ ẹ sọ fún mi o kí n lè tètè mọ̀ o kẹ wo bí àwọn ọmọ yìí ṣe so òkú ọ̀rọ̀ wọn ṣẹ́ nítorí tọmọ tápà wọ́n dẹ̀ ń tàpá sí orírun wọn OPC Oòduà tẹ̀ ń jẹ́ lọ́jọ́ tòní ilé Ifẹ̀ yẹn màlẹ́ ti mórúkọ Oòduà yẹn wọ̀ ibẹ̀ màlẹ́ ti mú tẹ́ bá kíra yín lọ kíra yín bọ̀ OPC Oòduà ṣebí ilé Ifẹ̀ yẹn lẹ ti mórúkọ yẹn ṣebí ilé Ifẹ̀ yẹn náà lẹ wá sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí ẹ wá wo ẹgbẹ́ tẹ mọ̀lẹ́ ṣe o ẹgbẹ́ apààyàn gẹ́ni níka ẹgbẹ́ burúkú ẹgbẹ́ pọ̀njú òun lẹgbẹ́ tẹ ṣe ẹ wá gbọ́ ẹ wá gbà ṣe ní ẹgbẹ́ yìí èmi gan wá fún yín dáadáa lẹ́nu ẹ bá pín ètò yìí o mo wá pé fún yín mo wá pé fún yín ló yá. àwọn OPC ló gé mi lọ́wọ́ sá. ẹ ń lọ gbọ́ náwó sókè ká gé. etí ọjọ́ bẹ̀rẹ̀ wọ́n ti mú lọ. àti mú lọ bẹ́ẹ̀ ni sá. ìjọba ló ṣẹṣẹ rẹ̀. ní on the 28th February ní ìdájí láàárọ̀ kùtùkùtù mo fẹ́ lọ gbé márùn àti máa fi ṣiṣẹ́ torí máa fi ṣiṣẹ́ láàárọ̀ mo fẹ́ lọ gbé máa ṣe mi mo wá rí àwọn ọkùnrin méjì kan wọ́ kọjá lára mi ìmọ̀ wọn ìbò ó jẹ́ ibi tí máa ń gbà lára wọn kò jẹ́ kí ìmọ̀ bí àkọ́kọ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ ṣe ní lọ́wọ́ dídé mo kọ́ ní pé nǹkan dúró sára fíríjì ní street yẹn tó wọ́n tún fíríjì ṣe ní inú street yẹn mo wá pé yàn di torchlight mo tàn sí mi lójú ta lílé kí n kọ owó dáadáa àdá ni mo rí orí mi lọ́ fẹ́ dé kúrò kí n bẹ̀rẹ̀ kí n ṣe báyìí ló gé ọwọ́ mi kúrò ẹ̀kún ọdẹ mi tọ́ ege ọwọ́ mi kí n dẹ̀ tún lè mú àwọn méjì tó kù yẹn kọ́ rí pé wọ́n sáré bọ́ táwọn náà yọ àdá ní àtàrà wọn bọ́ ìbẹ̀rẹ̀ sí máa lé mi nìyẹn mo ṣe àṣàrí bọ́ ẹ mọ́wọ́ mi ọ́ start máa wá bẹ́ẹ̀ sí máa sá lọ mo wá lé wọn dé ìsàlẹ̀ kan bí àwọn ibi tí mo ti ń pariwo pé àwọn ti gé mi lọ́wọ́ àwọn èèyàn ṣáà ń jáde ìkànnì àwọn tó máa ń jókòó síbi tí ta bá ń wá yẹn ọkọ̀ rí ọ sáré lọ lílọ pé mọ́mì mi wá pé àwọn ti gé ọmọ yín ní ọwọ́ o ibi tí mọ́mì mi ti wá dé ọṣẹ àwọ̀ ṣì mi lọ sí torí mi mọ̀ ọkọ mọ́ ìgbà tó tí mo yí sáré yẹn ó ti padà rẹ̀ mi mo ò rí kankan mọ́ àárọ̀ ọjọ́ kejì ni mo tó lajú lọ́sípítù ní nǹkan bíi after 8 lọ́dún treat mi ní alẹ́ tí mo tó lajú again lọ́sípítù mo mọ̀ ọkọ ìgbà tó ṣàyà bí ọjọ́ kejì ni àwọn landlord association sọ pé àwọn làwọn mú bọ̀bọ̀ yẹn láti ìgbà yẹn ló ti ń dínà ìpín nǹkan lòun gé ọwọ́ láti ìgbà yẹn dẹ̀kẹ́ ó ti ń lọ bí oṣù kan àti bí abẹ́ ọjọ́ díẹ̀ báyìí ọwọ́ òde fẹ́ jiná tó yẹ la kọ́dẹ̀ mọ́wọ́lẹ̀ kò fẹ́ mọ́wọ́lẹ̀ wọ́n ti wá bẹ̀ wá pẹ̀lú ransom pé ká má bá wọn ṣe kíṣẹ́ ọwọ́ mi máa jiná káwọn wá ra ọwọ́ mi fún mi káwọn fún mi ní owó kí n fi bẹ̀rẹ̀ new life owó kọ́ ni kókó ẹ fún mi ní ọwọ́ mi náà kí n tiẹ̀ kọ́kọ́ lọ ṣèyẹn náà ọ̀n fẹ́ fọwọ́lẹ̀ dé ní bọ̀bọ̀bọ̀ yẹn dáadáa làwọn tó gé mi lọ́wọ́ gangan àtàwọn méjì tó kù wọ́n ti kó wọn wà ní Ìkòyí báyìí. wọ́n ti kó wọn. bẹ́ẹ̀ni sá. àlọ́ dàbá àwọn ọlọ́pàá. bẹ́ẹ̀ni sá. wọ́n ti kó wọn. bẹ́ẹ̀ni sá. wọ́n wà ní Ìkòyí prison. bẹ́ẹ̀ni sá. ǹjẹ́ bá sí mọ́ọ̀mù kan ẹ̀wọ̀n ńlá ni àbí ẹ̀wọ̀n ńlá ni ẹ̀yin ọlọ́pàá ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o ayé yóò ní bàjẹ́ o ẹ̀ sọ̀rí rẹ̀ gúnlẹ̀ ayọ̀ o wọ́n ti wà ní Ìkòyí prison. náwó sókè Dáúdà kíni. Dáúdà làwù. ó di ọwọ́ ìwọ́n mú lọ. bẹ́ẹ̀ni sá. náwó kejì òkè. ó ti wù. bẹ́ẹ̀ni sá kò jiná náà láti jẹ́ ẹni kọ́dẹ̀ fọwọ́ lé wọn fẹ́ filẹ̀. a ti lọ fi ṣoògùn ní ogun lọ́la fọwọ́ ṣe oògùn ló bì sí lọ fọwọ́ ṣe ayé sì á dájú báyìí ibo náà lèèyàn ṣe é ràánú Ọlọ́run pẹ̀lú gbogbo òwà rádaràda táwọn èèyàn ń wú yìí ẹni ó gé ọ lọ́wọ́ náà lọ́wọ́ o
bẹ́ẹ̀ ni ọwọ́ méjì ló ní ó tún bímọ òun náà bí abẹ́ ọmọ mẹ́ta àbí mẹ́ta. ó sì gé ọwọ́ tiẹ̀. bẹ́ẹ̀ ni sà. ṣé ibi kìíní rẹ̀. ẹgbẹ́ tí ẹ mọ̀ lẹ́ṣẹ̀ o OPC ẹgbẹ́ géni lọ́wọ́ géni lórí géni lábẹ́ ẹgbẹ́ tí ẹ mọ̀ lẹ́ṣẹ̀ ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù ẹgbẹ́ tó fi ń ṣépè fún ẹgbẹ́ tí ẹ mọ̀ ní ẹ ṣe ẹgbẹ́ tí ẹ mọ̀ ní ẹ ṣe o ìwọ ló dáyìn o ẹ̀yin OPC kébì náà bá yín gbẹ̀yìn ẹgbẹ́ òfò tí ẹ mọ̀ ní ẹ ṣe ẹgbẹ́ dóyàwó níyàwó ẹgbẹ́ géni lórí ẹgbẹ́ géni lápá ẹgbẹ́ ọ̀lẹ ẹgbẹ́ olè ẹgbẹ́ olójú kòkòrò ẹgbẹ́ tó ń gba ránsọ́ọ̀mù ẹgbẹ́ tó ń gé ọwọ́ lọ ẹgbẹ́ tó ń wá kíjọba pòun kó wá fòun lówó ẹgbẹ́ òfò tí ẹ mọ̀ ní ẹ ṣe ẹgbẹ́ òfò. tí ẹ bá rí àwọn kan tó bá ń kọ̀ndẹ́mù ẹgbẹ́ nínú Nàìjíríà lọ́jọ́ tòní ẹ lọ bí wọ́n léèrè pé kí ló ń dé tẹ fi ń kọ̀ndẹ́mù ẹgbẹ́ OPC ló fà á màá tún pílẹ̀ mí fún yín ṣẹ́ ló ló bú ni yín ni èyí jáde fún Ọ̀ọ̀ni àbí mi gbé mi gbọ́ rí ṣé bílọ́gà nìyẹn ni àwọn bílọ́gà làwọn ń jáde fún Ọ̀ọ̀ni bóun tí yín tún ṣe jẹ́ olórí bú ni yín ẹ̀yin OPC tẹ̀ ń jáde fún Ọ̀ọ̀ni nìṣà olórí bú ni yín ẹ̀ ń jáde fún Ọ̀ọ̀ni ṣọ́ọ̀ni gbáyàwó ni àbọ̀ ní gbalẹ̀ yìí Ọ̀ọ̀ni tiẹ̀ gbalẹ̀ yìí náà ilẹ̀ tẹ́fẹ́ gbà Nàìjíríà Ọ̀ọ̀ni ò jẹ́ kẹrí lẹ́gbàá ó gbé fọ́mọ Adéyẹmọ ìfòwò wá mú yín inú yín wá pòpọ̀ ọkàn yín ò wá balẹ̀ ìbànújẹ́ wá ṣubú layọ̀ fún yín kò tí ì tán síbẹ̀ o tẹ́ bá rí tẹ́nikẹ́ni bá kọ̀ndẹ́mù ẹgbẹ́ nínú Nàìjíríà lẹ́nu wọn ò torí èèyàn méjì kọ̀ndẹ́mù ẹgbẹ́ bá ń ṣí ẹ̀ṣọ́ yẹn ní dáàmú ṣó lórí burúkú wọn sọ wípé àwọn ò wọṣọ ìpọ́njú ṣọ́ọ̀ni ló wọṣọ ìpọ́njú lẹ́nu OPC aṣọ àlà aṣọ funfun bíi ti lèkélèké kò sẹ́lẹ́gbẹ́ nínú Nàìjíríà òun lọ̀gá yín ṣe ń bá Ọ̀ọ̀ni wọṣọ aṣọ tó dára jùlọ funfun nẹ́nẹ́nẹ́ òun lọ níwọ̀ ẹ̀yin wá lẹ́yìn ò wáṣọ pípọ́n ta ló wọṣọ pípọ́n gbogbo OPC yìí ẹ̀yin èèyàn mi ìwọ bí lot of people kọ bí ara sí fídíò yìí o bí Gani ṣe máa balẹ̀ Yorùbá jẹ́rìí o tí àbá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá kẹ́tètè pa iná àwọn ọmọ Gani kó tó di wípé ó máa dínà ńlá sínú Nàìjíríà kó tó di wípé ó máa bẹ̀rẹ̀ sí ní jó ilẹ̀ Yorùbá kẹ́tètè wá bẹ́ẹ̀ ṣe máa bomi pa iná àwọn ọmọ Gani bó ṣe máa gbórí jáde rèé o ṣé Ọ̀ọ̀ni la láṣọ pípọ́n ṣé Ọ̀ọ̀ni ló ń fowó ra ẹ̀mí àwọn èèyàn ṣé Ọ̀ọ̀ni ló ń ṣe yẹn nígbà tí gbogbo wàhálà ipò lọ́tún lọ́sì a máa ń pariwo pé àwọn bàbá yóò dá sí i àwọn bàbá yìí tún wá dá sí sí bàbá yìí tún wá fínú fídọ̀ wọ́n tún tọwọ́ bàpò wọ́n kó òbítíbitì owó síta wọ́n ní gbogbo ẹ̀yàn lágbára tó kù ó yẹ dìde ẹ̀yin náà jáde síta á ṣe fún yín olóyìn kórí bí ẹja koté ó wá mú orin kan ó wá ń so òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí Ọ̀ọ̀ni rìṣà Ọ̀ọ̀ni rìṣà orúkọ Yorùbá yìí lẹ́rù ayé yín ti yẹ ayé yín ti ta ẹ tún wá wo ìdí tí àwọn èèyàn ò ṣe fẹ́ gba tìlú ẹkùn ẹ wá gbọ́ gbogbo ẹ̀ láyé mi àbá yín fọ́ lójú bàbá yín gbé gbogbo ẹ̀ papọ̀ àdódídí. tí ló gé mi lọ́wọ́ sá. náwó náà sókè. gé mi lọ́wọ́ sá. wọ́n ní ká máa ṣe APC ọ̀dà ìwà security àwọn gbọ́ arákùnrin gbogbo àwọn ẹ̀dẹ́gbọ̀n ẹ̀ṣẹ́ lé èrò pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá kẹta lẹ̀ fún àmójútó ààbò ìgbòho ẹ̀ wà nínú kan. ibi tó ń sọ yìí níbo lọ́wọ́ lè lòun náà wà. kẹ́ni kẹ́kọ̀ọ́ ní pé òun fẹ́ kí ìjọba yọ̀ǹda fún kó òun kó àwọn kẹjọ kó tí wọ́n á yà wíńdí gáàsì ní wọn. àrí ẹgbẹ́ àrẹ́kọ̀ọ́dọ̀ APC kí ló APC bí ìyàwó níyàwó nínú. kẹ́ni ká máa ṣe APC ọ̀daràn ó gbà yẹ APC ọ̀kẹ́ra láwọn ẹ̀dùn yóò APC kó lé ọ̀kẹ́ra ẹ̀dùn lọ́la rẹ̀ lórí ìdí ẹ̀ àwa yóò fara mọ́ lú ẹ̀. ṣé ti gbọ́
wọ́n ní bí yóò bá gba OPC sílé ó kẹ́ wọn. Wọ́n ní ìwọ ẹkùn tó ń bọ̀ kí nídìí táwọn ò ṣe lè fara mọ́ kí lẹgbẹ́ OPC bí sílẹ̀ Yorùbá ìyàwó oníyàwó dídó ní láìláìláìláìláì àwọn òdòbòdòbò lọ́kùnrin ẹgbẹ́ OPC ẹ lọ́wọ́ àwọn obìnrin wọn náà wọ́n ti dó wọn ayé wọn ti ta wọ́n ti dó àwọn obìnrin ní OPC náà ayé wọn ti ta ó ń dóra wọn ṣe bó ṣe ń dóra wọn ṣeré lọ́ndóyàwó níyàwó lọ́ndóyàwó níyàwó làwọn obìnrin ní wọn náà joyè ọ̀dọ́kọ lọ́ndókó kiri ó ń dókó ara wọn ṣeré ní bọ́ bá lọ sí mítì báyìí wọn á sì dóra wọn yíkáyíká kó tó kúrò pàdé wọ́n ní bọ́ bá gbà yín sílé ọ̀ràn ni ìyàwó oníyàwó dídó ni wọ́n nítorí ẹ̀ làwọn ò ṣe lè bá wọn fi ọwọ́ sí ẹgbẹ́ kankan mọ́ nínú Nàìjíríà yẹn torí ẹ̀yin OPC ni ẹgbẹ́ tí ẹ mọ̀ lẹ́ṣẹ̀ o ẹgbẹ́ òfò ẹgbẹ́ dóyàwó níyàwó ẹgbẹ́ tẹ́nàntì ọ̀ràn bọ́ bá gbà yín sílé tẹ́nàntì ogun ti wọlé ẹgbẹ́ tẹ́ ṣe nìyẹn o lẹ́yìn òpònú yìí kí ló jó yín lọ́wọ́ tẹ́ fi jólẹ̀ kí ní ìṣòro ayé yín ẹ lọ sími ẹ̀dọ̀ kẹgbà kádàrà kẹgbà fádà ní wáyé pé bó ṣe wù ló ṣọlẹ̀ bó ṣe wù ló ṣe pé ọlọ́gbọ́n ọ̀hún tẹ́yẹ fò láì fapá kọra ṣé wọ́n dí yín lọ́wọ́ mú kẹ́ má ṣe títí yín ni kí ló dé tẹ́ fẹ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn ṣé ẹ̀yin ni wọ́n fi parí iṣẹ́ ogun tó ń ja ìran Yorùbá ni ṣé ẹ̀yin OPC ni tẹ wá sọra yín dalágbàkó sórí social media ẹ tí mo ń tẹ wọn o ẹ ń wo kò parun lọ díẹ̀díẹ̀ ó kó ìparun òun lẹ́yìn ẹgbẹ́ OPC lẹ ń wọ̀ lọ yẹn ní ohun tó bá ti mú yín ẹ̀gbọ́n tó lórí yín sọ ni ó ní gbogbo ohun táwọn dà lọ́jọ́ tòní ó nílé Ifẹ̀ ló ti wá Ifẹ̀ làwọn ti mórúkọ Oòduà jáde mọ̀ túmọ̀ OPC ni Odùduwà People Congress Odùduwà tẹ́ ń jẹ́ lọ́jọ́ tòní Ilé Ifẹ̀ lẹ ti gbé jáde Ilé Ifẹ̀ yẹn kí ni bá mi ìbá tiẹ̀ sọ kí ni bá mi ìbá ṣe ẹni ńlá ló ṣòun ńlá wọ́n tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ wọ́n tó bẹ̀ láti yàkàyàmà olórí yín wọ́n tó bẹ̀ láti lù ú lọ́rọ̀ gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá sìn wọ́n tó láti lu olórí yín lọ́rọ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n gbúrò lórí yín ẹ̀yin wá ní pé ẹ̀yin ti bí ọba abájọ tó lórí yín máa sọ pé òun ò ṣe gbé ọba ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti ráyè lóde báyìí sí ṣe ti rí wípé fèrè tí Gani ń fún àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ló ń fún síta ṣe mọ̀ pé Gani ló ti kọ́kọ́ máa ń sọ wípé òun ò ń ṣe ẹgbẹ́ àwọn ọba míì nílẹ̀ Yorùbá òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn ọmọọṣẹ́ yìí o gbogbo àrà tí àwọn ọmọ OPC bá dá tí ò bá ti dá nílẹ̀ Yorùbá ẹ má làágùn jìnnà Gani ní kẹbùsọ gbogbo àràkárà táwọn ọmọ OPC bá dá àtọkùnrin àtobìnrin wọn gbogbo iṣẹ́ ibi tí wọ́n bá ṣe nílẹ̀ Yorùbá gbogbo ìjà burúkú tí wọ́n bá jà gbogbo ọ̀rọ̀ burúkú tí wọ́n bá sọ sí àwọn bàbá wa ẹ má làágùn jìnnà o Gani ló rán wọn ṣẹ́ nítorí òun náà ṣẹ̀ṣẹ̀ máa sọ pé òun ò ṣẹgbẹ́ ọba òun ti bí ọ̀pọ̀lọpọ̀ ọba ibo ló ti wá ta ni ẹ́ tí wọ́n sọ wípé àìmọye ọba tó dìde lábẹ́ àìmọye ọba tó jẹ́ wípé ìwọ ló jẹ́ kí wọ́n jẹ ọba tó bá wá fi àwọn kan jẹ ọba ìgbèríko ṣé yẹn wá ní pé kó má mọ bá ń dìrì ẹni ṣé yẹn ní kẹ́yìn OPC kẹ́ má mọ bá ń dìrì yín ni ìbéèrè ni mo béèrè I come in peace o àyọ̀ká ọjà o I no dey fight o na question I dey ask ṣé yẹn lórí ẹ má mọ bá ń dìrì yín àsìkò àti kó gba ayé lẹ̀ ti tó èyí tẹ́ ṣe nílẹ̀ Yorùbá tó oníranù nìyí ẹ̀yin bàbá bàbá àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lédìkè Ìfẹ́ Olúwa the one and only baby of Odùduwà èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lomi ṣe mí àtún máa wá ẹ má gbàgbé Lédìkè Africa ẹsẹ̀ gbogbo ẹ̀yin tẹ́fẹ́ tún skin yín ṣe báyìí mi báyìí alẹ́ lélẹ́yìí o kẹ wà nínú ilé kẹdà bí àtùpà pálọ̀ kẹ wà nínú ilé kẹ mọ́ tótótó no filter no iná yẹn